Kilarigbo Live TV. Let's start moving in. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a ṣì wà ní gbàgede ayẹyẹ àkọ́wò sinimá Ijogbon lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà pẹ̀lú àwọn àgbà nínú iṣẹ́ yìí tí wọ́n jẹ́ olùdarí àti tí wọ́n ṣe iṣẹ́ sinimá yìí Túndé Kèlání ẹ̀ka lẹ́sà tọwọ́tọwọ́ mú fi kí yín sá. ọmọ dáadáa. Báwo ni ìṣòdùn tó láti wà ní alẹ́ yìí? Inú mi dùn nǹkan tí inú mi dùn ni pé iṣẹ́ Kúnlé Afọláyan ni ó dẹ̀ lè wá wo iṣẹ́ Kúnlé Afọláyan kó má mú nǹkan kan lọ sílé eléyìí Ìjọ̀gbọ̀n Ọlọ́run ìní sọ pé ká mú Jọ̀gbọ̀n lọ sílé ṣùgbọ́n èyí ni eléyìí ni àkọ́kọ́ tá a fi lè sọ pé à ń wá Jọ̀gbọ̀n àbí a fẹ́ rí Jọ̀gbọ̀n bó ṣe jẹ́ nìyẹn. What is it for Yoruba? Femi mo wà pẹ̀lú Gbàǹkọ́gbì nídìí iṣẹ́ yìí tí gbogbo yín mọ̀ sí lọ́ọ̀lọ́ ẹ̀kalẹ́. Ẹ̀kalẹ́ o ṣàlàáfíà ní gbogbo ilé wa. Gèlè ọdún bí kámọ̀ ọ̀wé ẹ̀bà kámọ̀ ọ̀wé kò tún dàbí kó yẹ ni. Èyí yá o bàbá ta ló sọ pé kò yẹ. Àwọn dà bàbá ta ló sọ pé kò yẹ ọ́. Kí kẹ́kẹ́ gbà kó pamọ́ wọn lẹ́nu. Come on! Ẹ ṣeun gan ni gèlè yìí dá mi lọ́rùn kí ni nǹkan tẹ́ rò tẹ́ fi ṣe ìmúra tẹ́ ẹ lóde tẹ́ kàn dúdú báyìí. Tó bá jẹ́ ti àṣà ìlú wa ni ẹgbọ́n nǹkan Ìjọ̀gbọ̀n kí ló dé kí ló tún fẹ́ wọ̀ ṣé àwa aláti máa gbé àṣà wa lárugẹ nǹkan kò sí bó ṣe múra tó bá ti múra ní ìgbàlódé gbogbo ẹ̀ náà ló work so why not àmọ́ mọ̀ pé Kúnlé Afọláyan is a cultural guy so mo mọ̀ pé he's going to appreciate it. Yes. Ẹ ṣé gan ni báwo ni ṣe dùn tó láti wà mí. Inú mi dùn gan ni o torí tó bá rí àwọn colleagues ẹ tó ń ṣe nǹkan ribiribi ìwọ náà wàá jáde wàá support wọn èmi náà ti ń ṣe fíìmù nísìn títara mi so tó bá dìde fáwọn èèyàn ṣọ́ máa dìde fún wọn náà. ẹlẹ́ tí ń ṣe sinimá ní àmọ́ pẹ́ tí ẹ ti ń ṣàwọn nǹkan tẹ́lẹ̀ ǹjẹ́ ẹ lè fún wa ní díẹ̀ ní ara nǹkan tẹ̀ ń ṣe. báyìí mo ti ṣe sinimá bíi méjì when love is not enough Yorùbá ni méjèèjì àti deja vu wà lórí Netflix so tó o bá ti wò lọ wò ó wà lórí Netflix but right now mo ń palẹ̀ mọ́ àti shoot third film mi. Ṣé ti gbọ́ báyẹn lólùfẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ní àwọn sinimá ní Netflix tí ẹ máa lọ wò wọ́n pè ní deja vu àbí. Dédé àsìkò yìí ṣe wá pa. Mo wà alright mo jayé jù mi ò rò bẹ́ẹ̀ náà bò mọ́dẹ̀ lè gbélé náà ṣá náà ni inú ṣẹlẹ̀. Ṣé wàá pa báwo ni ìṣẹ̀dùn tó láti wà ń bí. Inú mi ẹ mọ̀ pé every time tí Kúnlé Afọláyan bá gbé tuntun dé ó máa tún dàbí àrà ju èyí tó gbé wá kẹ́yìn lọ ni Aníkúlápó dẹ̀ lèmi wò last ṣùgbọ́n bí mo ṣe ń gbọ́ Jọ̀gbọ̀n yìí mo kàn ń gbọ́ wàhálà kàsálàgòbé ìdààmú turutu so mo fẹ́ wo nǹkan tẹ́gbọ̀n máa tún ṣe pẹ̀lẹ́lẹ̀ wọ́n tún lo àwọn Gen Z wọ́n tún lo àwọn elders so bọ́n ṣe blend yẹn mo tún fẹ́ wò yẹn náà so alẹ́ yìí àjọ máa jáyé yẹn àjọ máa wò ni kó tó ṣe Netflix èmi àti kọ́kọ́ wò lálẹ́. Orúkọ mi ni Káyọ̀dé Junior Ojúọlápé. Ìgòjú yìí lásán kí ló ṣẹlẹ̀. Káyọ̀dé má pa mí nà Káyọ̀dé má pa mí nà Káyọ̀dé má pa mí nà. Ṣé dáadáa lẹ wà báwo ni ìṣèdùn tó láti wà ń bí lálẹ́. Ọmọ inú mi dùn gan tó yẹ pé mo ti ń retí àsìkò yìí láti ibi ọ̀sẹ̀ tó kọjá ṣe understand so yeah and now tí mo ti wà mí sìn mi ò lè dúró láti wọlé lọ wo fíìmù yẹn ó ti yé. Kí ni pàtẹ́ ẹ̀kọ́ nínú sinimá yìí. Èmi ni number 1 nínú movie yìí èmi lélẹ̀ orúkọ mi ni Jamiu èmi ni olórí fọ́sọ̀m. lórí àwọn Ìjọ̀gbọ̀n. èmi lórí àwọn Ìjọ̀gbọ̀n ó ti yé yín máa. Nígbà tí ẹ̀ ń ṣe iṣẹ́ yìí kí ni àwọn nǹkan tẹ́ lè sọ tó jẹ́ bí ìdojúkọ
nígbà tí ẹ̀ ń ṣe iṣẹ́ yìí? Ọmọ ìdojúkọ alákọ̀ọ́kọ́ ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Mo react sí àwọn kankan ní agbègbè yẹn because first time tí mo máa wà ní cap nìyẹn. Or aside that, you know, challenges tí mo lè feel ní àwọn challenges, physical challenges, because I need láti sáré nínú gbó pòrá mọ́lẹ̀, you know, so yeah, so ìṣeṣe díẹ̀ lára mi, but you know. A rí wípé Kúnlé Afọláyan tó jẹ́ olùdarí sinimá yìí yàtọ̀ sí pé wọ́n lo àwọn tó jẹ́ àgbàlagbà tó jẹ́ àwọn tí wọ́n ti dàgbà nídìí iṣẹ́ wọ́n tún lo àwọn ojú tuntun àwọn èèyàn tó ń bọ̀ lókè tó dẹ̀ jẹ́ nǹkan ìwúrí. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa ilé? Well, mo ṣe bá Kúnlé Afọláyan ṣiṣẹ́ yẹn ìdùnnú ńlá ló jẹ́ fún mi. Mo like fact jẹ́ pé wọ́n lo àwọn young actors, cause àwọn ọ̀dọ́ ṣe gan àwọn ọ̀dọ́, you know, so yeah, mo máa sọ fún ẹni tó bá fẹ́ gbọ́ mi pé mo respect Kúnlé Afọláyan gan because láti fún upcoming actor ní àǹfààní láti shine tó báyìí nǹkan ní ńlá ni, so wọ́n ní láti wà celebrated. ṣe mọ̀ á ṣe wà ní gbàgede ayẹyẹ àkọ́wò sinimá Ìjọ̀gbọ̀n. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú ìkan lára àwọn gbajúmọ̀ òṣèré tíátà òṣèrébìnrin. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ṣé dáadáa lẹ wà? I'm going to stop you right there. I do not understand a lot, so yeah, but I'm fine, thank you. My name is Ruby Akubweze and I play Obi in the film Ijogbon. Okay, so how does it feel being on this set, like on this project? I know you've been on a couple of very big projects, but this one seems to be different, is it? It is. It's so different, to be honest, because like I think it's the first film I had to speak some Yoruba in, and yeah, so it was super exciting, to be honest, and I can't wait for the whole world to see this beautiful film. So, out of the Yoruba that you spoke, give us a few words, a few slangs here and there. And I remember, Magba Eleti. Magba Eleti. It was really Ijogbon because this one that you want to buy your leti. So, who were the best people that were like your best people working with on this set? The director. I need your name. Okay. The director, Kúnlé Afọláyan. There was my friend Aisha. To be honest, working with the foursome was amazing as well. So yeah, Tana, I didn't know. Yes, it was so amazing working with these people. I mean, you are in this film. You already know what it is. What should we be expecting tonight? Expect a lot of chaos. That's what I'm gonna say. Yeah. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.